Otasansan rédíò and TV. Wọ́n ti kéde àdúrà ọjọ́ kẹjọ fún gbajúmọ̀ òṣèré ọmọ Yorùbá Sisi Quadri tó di olóògbé ní ọ̀sẹ̀ tó kọjá. Ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 2024 ni àdúrà náà yóò wáyé lórí pápá ilé ẹ̀kọ́ DC tó wà ní agbègbè Arárọ̀mí nílùú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun. Sisi Quadri ló jẹ́ ìpè Ọlọ́run ọba lọ́jọ́ kìíní oṣù kẹta ọdún 2024 nílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn LAUTECH tó wà nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn àìsàn ráńpẹ́ tí wọ́n sì sin lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejì oṣù kẹta ọdún 2024 kí ọba Èdùmàrè kó bá wa dẹlẹ̀ fún Sisi Quadri ohun tó fi sílẹ̀ tó mí àtèyí tí ò mí kọ́ba Èdùmàrè kó má jẹ́ kó bàjẹ́ kó bá ní dúró ti àwọn ẹbí òbí ìyàwó ọmọ àti àwọn ọ̀rẹ́ tó fi sáyé lọ. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fọ́kànòjọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé lẹ́kajẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.